báyìí o. The end of an era for the French language. Ó ti ṣẹlẹ̀. The coup-born government of Burkina Faso unveiled a bill aiming to revise the constitution and abolish the use of French as an official language. Gengem. This represents a setback for the language that France worked for decades on promoting and enshrining through the International Organization of the Francophonie, OIF. Abẹ́yìn ò gbọ́ ọkọ̀ tí mò ń kà ń bí ni. Àwọn Burkina Faso náà ti ṣetán láti drop colonial masters language wọn, ìyẹn French. Ṣé mọ̀ pé àwọn France ló colonize wọn? Ẹ dẹ̀ mọ̀ wípé láti ìgbà tí ọ̀rọ̀ yẹn ogun yẹn ti ṣẹlẹ̀ láti bí 2 years, almost going to 2 years sínsìn ní Niger tí wọ́n lé àwọn French kíní tó lé wọn dànù. Ṣé mọ̀ pé kíní yẹn lọ sí Burkina Faso náà, ó dé Mali, gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Nísìn ohun tí wọ́n jẹ́ kó yé wa ni wípé àwọn francophone yóò especially Burkina Faso wọ́n ní àwọn ò fẹ́ máa yan colonial master language wọn as a number 1 official language mọ́. As a matter of fact, wọ́n fẹ́ drop French pátápátá. Wọ́n ní èdè wọn náà fẹ́ yàn láàyò nísìn láti máa fi ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe níbi tó lè dé. Ṣé mọ̀ wípé àwọn western world ló ní pé àwọn adájọ́ ní ilé ẹjọ́ kan gbé kíní wíìgì sórí. Wọ́n ní gbogbo yẹn wọ́n ti cancel everything about western world tó fún wọn. Kódà ní street wọn àwọn orúkọ western world, àwọn orúkọ colonial master àwọn tó fi fún wọn ní street estate gbogbo ẹ̀ wọ́n ti ń parẹ́, wọ́n ti change orúkọ wọn. What is going on? What is going on? Anyway, ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Ó ti padà délé Nàìjíríà náà o. Ọmọ Yorùbá sobe. Sobe. Ó ti dé náà tí o. Ogun àṣẹ́jì language ti padà dé náà tí o. Ẹ dúró. Ṣé Áfíríkà ti jí o? A ò sún mọ́ o. Àbí kí ló ṣẹlẹ̀? Teach in Hausa language. English should be just school subject, but go to northern governors. Niger State Governor Mohammed Umaru Bago has urged northern governors to reconsider the region's education system by adopting Hausa as the primary language of instruction in schools. He recommended that the English be taught only as a subject rather than the medium of instruction in primary and secondary education across the north. Gegim. Àwọn northern àwọn Hausa ti yarí o. Bẹ́ẹ̀ ni ẹja wo gan ló wà nínú ibú tó ń da inú ibú northern rú gan tí gbogbo ẹ̀ kàn ń rú gbùdùgbùdùgbùdù. Ó lè pa àwọn northern ti jí nísìn. Àwọn Hausa the way tó ṣe wá jí sìn ó lẹ́tíkẹ́ o. Ẹja aṣọ́ra wa lára wọn ni o. Wọ́n ní àwọn Hausa ní nísìn ní north wọn ò fẹ́ kí wọ́n máa fi èdè òyìnbó English colonial master language wa tá a yàn láàyò tá a gbé sórí bíi ara. Wọ́n láwọn ò fẹ́ kí wọ́n máa fi kọ́ àwọn ọmọ wọn ní school mọ́ from kindergarten, primary, secondary school to the upper. Wọ́n láwọn ò fẹ́ mọ́. Wọ́n ní wọ́n fẹ́ kọ́ máa teach English language like a subject tó jẹ́ sí wípé nǹkan tó bá fẹ́ lọ study tó bá ní English subject inú ló máa ní láti kọ́ tí ò bá ní kò jẹ́ dandan. Wọ́n ní èdè Hausa làwọn fẹ́ yàn láàyò sí. Bago dẹ̀ ti ránṣẹ́ sí gbogbo àwọn governors pátápátá ní north wípé níbi tọ́rọ̀ dé dúró nísìnyí o èdè Hausa làwọn fẹ́ kí wọ́n máa fi ṣe kíni kí wọ́n máa fi kọ́ àwọn ọmọ wọn ní school kì í ṣe English mọ́. Mẹ́hàn. What is going on? Kí ló ń go on? Yorùbá o, sobe. Àwọn Yorùbá sobe. Kí ni ká ṣe báyìí? Ṣé dẹ̀ mọ̀ wípé ní gbogbo the whole of Nigeria tó bá ní èdè kan tí àwọn international community àwọn western world tí wọ́n like láti lò yálà ní school àbí anything ó ní èdè Yorùbá tó jẹ́ sí wípé there must be something special, something so unique about us. Táwa gan ọmọ tí mo ti sọ láti jọ tó ti pẹ́. Ṣé o mọ̀ pé àìmọye country nísìn ó yá máa bá mi kó síbi comment section country mélòó ló ti gbọ́ ní online tí wọ́n ní wọ́n ti yan èdè Yorùbá láàyò kí wọ́n máa kọ́ ní school wọn.
India èmi á sọ India, Canada, US, Russia, ó yá máa kà lọ, wọ́n ti pọ̀ bàjẹ́. Kò wá ṣèyẹn nìkan náà o, gbogbo kìíní tí wọ́n á wọnú ara wọn o. Ṣé bó máa ń gbọ́ nípa AI? Yo, ìwọ tó bá gùdù náà IT tó bá dẹ̀ ṣe tó jẹ́ ìkan lára àwọn mídíà tó gùdù lórí ọ̀rọ̀ mídíà ọ̀nà dìsìn, wàá mọ̀ nǹkan tí mò ń sọ nípa AI nísìn. AI wọ́n lè fi ṣe nǹkan tó jẹ́ pé wàláì tó bá lọ wọ́n máa clone nǹkan, wàá máa rò wípé reality ni, that is AI. Ìjọ mọ̀ wípé wọ́n ti add oríṣiríṣi languages sí inú AI. The whole languages tó kún inú Nàìjíríà, èdè Yorùbá nìkan ló ṣì wà nú ẹ̀. AI ti gbòde báyìí sìn, òun ló ń lọ káàkiri. Èdè Yorùbá ó ti wà nínú AI. Tó bá nírọ́ ni mo pa, tó bá mọ bó ṣe máa ṣe, wọbẹ̀ kó lọ wò, kó wá sọ fún mi bí mo parọ́. Ibẹ̀ ni kọ́kọ́ ni mo tún lọ o. Ó yá ìwọ náà wo fídíò yìí. Is how we greet. Baila Shekirawa. Baila Shekirawa. How do you say good morning, Egaro? How do you say good afternoon, Ekason? How do you say good evening, Ekale? How do you say good night, Ogaro? Baila Shekirawa. Baila Shekirawa. Ó báyìí láṣẹ kíra wa làkíra wa. Mo mọ̀ ipò tipẹ́ tó ti ń gbọ́ tó ti rí fídíò yẹn. Bẹ́ẹ̀ ni ìkan lára àwọn ọmọkọ original product wa, òun ló jẹ́ tíṣà ní ọ̀dọ̀ ní ìlú wọn bẹ̀ yẹn, òun ló ń kọ́ wọn ní èdè Yorùbá. Ṣé bó orí tí àwọn ọmọ America, Black America tí wọ́n wá láti America tán wá sí Nàìjíríà tán wá ń kọ́ èdè Yorùbá àti bá ṣe ń ṣeré alẹ́, everything about àṣà ìṣe wa, òun ni wọ́n wá ń kọ́. Bẹ́ẹ̀ dẹ̀ ni dressing wa náà, ó mà ti ń go viral, ó mà ti ń go international. Abọ́ ò rí gbogbo àwọn fídíò tí mo fi hàn ẹ́ yìí ni. Ó rí bí wọ́n ṣe fi ṣédà ṣíkí nìyẹn, ó rí style tán fi rán, ó rí aṣọ òkè, ó rí bó ṣe gbé. Ọmọlúàbí ni wá lóòótọ́ náà, wọ́n yàn mọ́ mi. Yorùbá to the world, yes. Àsìkò tí ògo Yorùbá máa jí tó ti jí leléyìí, a ò ní róhun tó máa fọwọ́ bò mọ́lẹ̀. Ìwọ tó bá wá jẹ́ ìkan lára àwọn ọmọkọ ilẹ̀ Yorùbá, má bá wọn gbèrò láti gbọ́ ògo Yorùbá, láti fọwọ́ bò ògo Yorùbá mọ́lẹ̀, because mo ń rí nírí wípé àwọn onílẹ̀ fẹ́ fi ògo ẹwà wa, wọ́n fẹ́ fi hàn fáyé rí. Iṣẹ́ ń lọ burúkú. Ibi tó tẹ̀ tí wá ń yẹ mí lẹ́nu ni wípé èyí táwọn onílẹ̀ gan wá ṣe fúnra lára wọn nù rògbòdìyàn ló pọ̀ o. Àbí báwo ni wọ́n ṣe tún wá rìn dé Oxford Dictionary? Kò lè yẹ. Jápa, ẹ̀bà, 18 other Nigerian words and slang added to Oxford Dictionary, OED. Yes, Dico. The Oxford English Dictionary, OED, just added 20 Nigerian words that people commonly use in Nigeria. Wàá máa gbọ́, wàá wá rí èdè wa, èdè tí Yorùbá bó ṣe pọ̀ lọ jaburata ń bẹ. These new words come from Nigeria Pidgin English, street language and culture. Many of these words are so common in Nigeria that people use them every day. For example, japa. Ẹ jọ̀ọ́, èdè wo ni japa? Èdè wo ni japa? Torí Hausa lè claim ẹ̀ mọ̀ pé àwọn ọmọ àlè àárín Yorùbá ń sìn gbogbo nǹkan Yorùbá náà máa ń tà fún àwọn aráàta. Wọ́n lè sọ wípé èdè àwọn Saudi ni. Wọ́n tún lè sọ fún wa ń sìn kọ́ ní pé èdè yẹn o àárín èdè Hausa ni. Wọ́n lè sọ pé Saudi, wọ́n lè sọ pé wọ́n lè sọ pé wà nù Arabic, wọ́n lè sọ. Mi ìrírú wọn rí, èpè tí ń já wọn. Kí ni ìtumọ̀ jápa èdè wa ni àbí kò ń ṣèdè Yorùbá? Tó bá jẹ́dè Yorùbá bá mi kọ síbi comment section. For example, japa means when Nigerians move to a place like Europe or America for better opportunities. Another common term is agbèrò. Wàhálà ìṣègàjì. Ó ti lẹ́tí kẹ́ ẹ̀yin èèyàn mi. Agbèrò padà wọ inú OED o. Ó wọnú Oxford English o. Agbèrò. Ẹ jọ̀ọ́ ṣáwa Yorùbá ló ní èdè agbèrò. Ẹ jọ̀ọ́ kó má dàbẹ́ ni wípé mò ń kọjá iye mi ní o. Ẹ̀yin tẹ́ mọ̀ jù mí lọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi dáhùn níbi comment section. Àwọn wo náà ń lo èdè agbèrò lédè? Àwọn wo ló ní? Àbí Ìgbò ló ń lo agbèrò? Agbèrò. Àwa Yorùbá ni ẹni tó ń pe èrò sí inú ọkọ̀, ó là ń pè lágbèrò.
ọkàn mi ò lọ́bẹ̀ o. Ṣẹ́go agbèrò nínú OED nínú Oxford English Dictionary. So ẹ kúkú wá di union mọ́ English nìyẹn. So agbèrò padà wọnú Oxford English and do well nìyẹn. Ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin agbèrò ó tẹ̀ ti wá dá níbi tá a bá dé. Ìgbà tórúkọ agbèrò ti wá wọnú Oxford English. Bàbá Tinubu ṣe mọ̀ pé yín lẹ produce wọn tẹ́ fún wọn lágbára. Ẹ bá wa compulsory fún wọn, gbogbo wọn ní láti lọ padà sí school. Àbí báwo lorúkọ agbèrò ṣe wà nínú dictionary tẹ́yìn ò ní lè communicate? Àbí kí lẹni mo wí? Don't come for me. Agbèrò kẹ. Ẹja tún bẹ̀rẹ̀ láti bí tí mo kà. For example, Japa means when Nigeria moved to places like Europe or America for better opportunities. Another common term is agbero, which refers to someone usually young who works at bus stops and collecting money from passengers. Who work at bus stops collecting money from passengers. Ìbéèrè tí ẹ ṣì ń sọ pé èèyàn tó ń pèrò sínú ọkọ̀ mú tí ẹ ṣètú ìpọ́nlé àwọn ilé ti dojú ẹ̀rù. Wọ́n ní agbèrò ìsanwó collecting money from passenger. The term 419 is what Nigeria call internet scams, especially one asking for money up front. Okay, àti ẹ̀ ṣì mọ̀ yẹn 419. Let's go. The dictionary even includes guides on how to pronounce these words correctly, which is helpful for people who aren't familiar with Nigerian language. The complete list of 20 new words include terms like 419, àbí. Ṣé dẹ̀ mọ̀ wípé èdè yẹn ń kúrò létè tí ìwé àtèmi àti Yorùbá. Any small tí tá bá sọ àbí, even ó lè débi pé tá bá sọ òyìnbó àbí gan wà ńbẹ̀. Tó bá ti sọ English wà ní àbí. Ó lè má tún já wa Yorùbá torí wọ́n tún lè sọ pé kíni. Ẹ jọ̀ọ́ ṣé Saudi ló tún ní àbí o? Ṣé èdè Haúsá ní àbí fùfúdé? Ẹ jọ̀ọ́ ọmọ Yorùbá ṣàwálá ní àbí tàbí ṣùgbọ́n nínú tàbí láti yọ àbí o. Èdè babalá bàbá mi sì ní nínú tàbí ṣùgbọ́n òun láti yọ àbí. Wọ́n tún continue wọ́n ní àdìrẹ. Àdìrẹ ẹjọ́ àdìrẹ ṣé èdè Yorùbá ni? Mo ní bèrè náà ni o. Tọ́ àdìrẹ àti sọ́ta gbèrò. Area boy English nìyẹn. Cross cap gbogbo yẹn ó sì bá English dé. Ẹ̀bà ó tán. Ẹ̀bà padà wọnú OED ó wọnú Dico Oxford English. Ẹ̀bà. Àwa làwa lẹ́bà àbí àwa kọ́ là ń tẹ̀bà ní gàrí. Ó ti yẹ pé Chinese ti gba gàrí mọ́ wa lọ́wọ́ ń sìn. Àwọn ọmọ Yorùbá gan ò jẹ gàrí ilé mọ́. Láwọn ọmọ Yorùbá tó jẹ́ wípé gàrí Ìjẹ̀bú la máa ń wá kiri wàá gbọ́ tó bá bù sómi tó tutù tó farabalẹ̀. Kò sí nǹkan tó dàbí especially inú ooru. Gàrí Ìjẹ̀bú báyìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ò kí ẹ̀ nípa gàrí Ìjẹ̀bú. Gàrí China náà dẹ̀ tó fẹ́ jẹ báyìí. Ó ti lẹ́tìkẹ́. Ẹ̀bà padà wọbẹ̀. Kò sí wàhálà. Ẹ̀dó àwa akọ́là nìyẹn. Gèlè ẹ jọ̀ọ́ ṣé Yorùbá ló ní gèlè? Gèlè ẹ̀táì ṣé èdè Yorùbá ni? Gbogbo àwọn nǹkan tí mo ń béèrè yìí èmi ń ṣe lálàyé ìwọ̀nba tí mo mọ̀ ní ẹ̀yin náà bá mi sọ síbi comment section. Jandẹ̀ Japa gbogbo yẹn okay. Kọ́bọ̀ Nàìjà okay. Suya Yahoo gbogbo ẹ̀ Yandos okay. Ṣé ti rí? Okay nínú gbogbo nǹkan tó ń kọ yẹn. Ó ṣàmọ̀ pé èdè ṣòṣì dànù sínú Nàìjíríà. How many dialects gan lóru ipa ní Nàìjíríà? More than 200. Nínú gbogbo nǹkan tó wá kà sí bí yìí sìn. Èdè nínú language tó pọ̀ ṣalalu nínú Nàìjíríà mélòó ló gbọ́n bẹ́ẹ̀? Wàá ṣàrí èdè Yorùbá tó pọ̀ lọ ṣúà ń bẹ́ẹ̀. Àsìkò ti tó táwọn ọmọ Yorùbá máa mọyì ara wa o.
àsìkò títọ́ ta máa mọ ìyá ara wa o ọ̀run gbèjà wa ẹ jẹ́ káwa náà gbèjà ara wa o ibikíbi tó o bá wà gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Yorùbá both home and abroad o lè ṣe gúdúgúdú méje yàyà mẹ́fà bẹ́ẹ̀ ni níbi iṣẹ́ ẹni anywhere ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní fìfẹ́ hàn fúnra wa má mú ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ níbi iṣẹ́ ẹ gẹ́gẹ́ bí ọ̀tá kó lọ pàdé àpòpọ̀ mọ́ àwọn outsider àwọn other tribe míì láti gbé ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ ṣubú má ṣe ọ̀tẹ̀ ó dẹ̀ pé ọ̀tẹ̀ yẹn a ti mú lọ́yàn a ti mú àbòsí náà lómi kí n jẹ́wọ́ fún yín kò sí ọmọ Yorùbá tí ò ní ọ̀tẹ̀ ní lára àbí àbòsí ṣùgbọ́n tó bá rìnrìn àjò dé àwọn ibì kan wàá máa wò pé náà àwọn nǹkan báyìí kò dáa wàá máa yàgò fún ẹ jẹ́ àyàgò fọ́tẹ̀ tí àwọn onílẹ̀ bá dìde tí wọ́n ń bọ́ síta tí wọ́n lọ káàkiri àgbáyé tí wọ́n promote Yorùbá tó ń promote èdè tó ń promote dressing wa tó ń promote language wa tó ń promote àṣà wa tí wọ́n promote ìṣe wa and everything ìwọ tó wá wà bẹ́ẹ̀ ó wá ní lọkọ̀ máa sọ kò sí nǹkan tó sọ tó jọ ẹ́ lójú kí ni contribution ti tiẹ̀ gan nínú gbogbo wàhálà tó wà lẹ̀ ìgbà à ń promote Yorùbá nísìnyí because ọ̀rọ̀ yẹn ti yanjú ó ti níyanjú tó o bá mọ̀ Nàìjíríà ti finish ó ti tán the last one Nàìjíríà òun ni wà tèmi jọ ń wò nísìn bẹ́ẹ̀ ni jẹ́ kí n wá sọ fún ẹ o nǹkan tó bá mú àwọn nọ́dánà tó ń jí tán ní èdè Haúsá lókù táwọn fẹ́ máa fi kọ́ àwọn ọmọ wọn ní school èmi ò rí nǹkan tó bá dì náà tí àwọn governors wa nílẹ̀ Yorùbá after all ṣebọn náà ti fún wa ní independent náà ti fún wa ní òmìnira kí ló dé ta ṣáà ìgbé language wọn ta gbé sórí bíi háràhárà language wọn ta ìyàn gẹ́gẹ́ bí number one official language wa ó sì ń mú wa lẹ́rú fún wọn ẹ jẹ́ káwa náà dàbí àwọn Burkina Faso ká sọ wípé a ò yan English as our number one official language ilẹ̀ Yorùbá mọ́ Yorùbá gangan ni number one official language wa bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká promote ẹ̀ tó di owó tá a bá fohùn kò tá a sọ wípé bá a ṣe fẹ́ nìyẹn gbogbo àgbáyé wọn á bá wa gbà á Germany tí mò ń gbé Dutch ni wọ́n sọ wọ́n gbọ́ English láti kindergarten náà ti kọ́ àwọn ọmọ wọn ní English ṣùgbọ́n mi ìfẹ́ mọ bó ṣe jẹ́ ní ìlú yìí tó o bá wá kó o sọ òyìnbó jù bẹ́ẹ̀ lọ èdè wọn náà máa fi dá ẹ lóhùn bí president Muhammed mo ní Buhari bíi ti bo ẹ lọ jàre ṣó ń wù yín ni ẹ ti lọ ìgbà yín ti lọ bí president Bola Muhammed Tinubu tí wọ́n bá dé Germany lẹ́ni tí wọ́n bá fẹ́ wá ṣe mítì pẹ̀lú àwọn èèyàn wa níbí wọ́n máa fún wọn ní translator sétí ni ò tó máa translate ní English táwọn náà bá dẹ̀ sọ ní English wọ́n á fún àwọn tí wọ́n níbí ní translator tó máa translate lédè Dutch prove me wrong bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn tájọ wà ní Germany ìlú yìí ni wọ́n ti jẹ́ kí n mọ̀ wípé language is very powerful and it's our number one identity nílé ayé mi ní throw away láíláí ibi ni wọ́n ti jẹ́ kí n mọ̀ ìwọ náà kí ló yìí ń dúró ṣe ṣó ìwà lára àwọn tó sọ wípé tẹ́yìn kan ọmọ Yorùbá kan ò bá ti lè sọ òyìnbó bí ọlọ́pàá rẹ̀ ju àwọn tó ní òyìnbó lọ ẹ ti rí wípé kò nítumọ̀ kò já mọ́ nǹkan kan kò ní bí kò sọ́pọlọ kò sí nǹkan bẹ̀ ẹ jẹ́ ká túnú àyípadà ti ń dé bá orílẹ̀-èdè àgbáńlá ayé kan tó bá mú àwọn francophone country tí French tán colonize wọn tó sọ wípé wọn ò fẹ́ sọ language wọn mọ́ tí àwọn kan náà sọ wípé wọn ò fẹ́ English mọ́ Yorùbá kí ló kàn kò dìgbà tá bá declare kó tó di pé wọ́n declare pé Yorùbá country o gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí ló yẹ ká ti ṣe kí gbogbo ẹ̀ kó ti máa gún lọ láti sìn lọ tó bá máa fi sọ wípé Yorùbá as a country báyìí wàláhì iṣẹ́ òpó mọ́ tá máa ṣe ẹ jẹ́ ká ti bí pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ́ tó níwọ̀n bá àlàyé mi tí mo sọ yìí mo rò pé wàá rí one or two things tó máa mú bẹ̀ bá mi mú fídíò ìkó bá mi share káàkiri jẹ́ kí ìwà àtẹ̀níjọ fọwọ́sowọ́pọ̀ kájọ ṣe kí ni ká gbé orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá lárugẹ àṣà èdè ọ̀rọ̀ ìwà everything nípa Yorùbá jẹ́ ká promote ẹ̀fà yẹrí torí àwọn onílẹ̀ tí ń ṣe kò dẹ̀ sí nǹkan méjì tó kù tí ìwà àtẹ̀mí máa ṣe ju pé ká fọwọ́sowọ́pọ̀ sí má bá wọn lọ́wọ́ sí ìjà ìsìn nílẹ̀ Yorùbá say no to Sharia in Yorùbá land orúkọ tèmi ò yípadà Yèyé Dára Kowee kò ó ní mò ń jẹ́ bẹ́ẹ̀ ni drop your comments má gbàgbé láti bá mi thumb up má sì gbàgbé láti bá mi share one love keep us.